Johanu orí keje láti ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ kẹtàléláàádọ́ta. Lẹ́yìn nǹkan wọ̀nyí, Jésù rìn ní Gálílì, nítorí tí kò fẹ́ rìn ní Jùdíà, nítorí àwọn Júù ń wá ọ̀nà àti pa á. Àjọ àwọn Júù tí í ṣe àjọ ìpàgọ́ súnmọ́ etílé tán. Nítorí náà, àwọn arákùnrin rẹ̀ wí fún un pé, lọ kúrò níhìn-ín kí o sì lọ sí Jùdíà, kí àwọn ọmọ ẹ̀yìn rẹ pẹ̀lú kí ó lè rí iṣẹ́ rẹ tí ìwọ ń ṣe. Nítorí pé kò sí ẹnikẹ́ni tí ń ṣe ohunkóhun níkọ̀kọ̀, tí òun tìkára rẹ̀ sì ń fẹ́ kí a mọ òun ní gbangba. Bí ìwọ bá ń ṣe nǹkan wọ̀nyí, fi ara rẹ hàn fún aráyé. Nítorí pé àwọn arákùnrin rẹ̀ kò tilẹ̀ gbà á gbọ́. Nígbà náà ni Jésù wí fún wọn pé, àkókò tèmi kò tíì dé, ṣùgbọ́n àkókò tí yín ní múra tán nígbà gbogbo. Ayé kò lè kórìíra yín, ṣùgbọ́n èmi lé ó kórìíra, nítorí tí mo jẹ́rìí gbé pé iṣẹ́ rẹ̀ burú. Ẹ̀yin ẹ gòkè lọ sí àjọ yìí, èmi kì yóò sì gòkè lọ sí àjọ yìí, nítorí tí àkókò tèmi kò tíì dé. Nígbà tí ó ti ń sọ nǹkan wọ̀nyí fún wọn tán, ó dúró ní Gálílì síbẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn arákùnrin rẹ̀ gòkè lọ tán, nígbà náà ni òun sì gòkè lọ sí àjọ náà pẹ̀lú, kì í ṣe ní gbangba, ṣùgbọ́n bí ẹni pé níkọ̀kọ̀. Nígbà náà ni àwọn Júù sì ń wá a kiri nígbà àjọ wípé níbo ni ó wà. Kíkùn pípọ̀ sì wà láàrin àwọn ìjọ ènìyàn nítorí rẹ̀, nítorí àwọn kan wípé ènìyàn rere ní í ṣe, àwọn mìíràn wípé bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n ó ń tan ènìyàn jẹ ni. Ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó sọ̀rọ̀ rẹ̀ ní gbangba nítorí ìbẹ̀rù àwọn Júù. Nígbà tí àjọ dé àárín, Jésù gòkè lọ sí tẹ́ḿpìlì, ó sì ń kọ́ni. Ẹnu sì ya àwọn Júù, wọ́n wípé ọkùnrin yìí ti ṣe mọ ìwé nígbà tí kò kọ́ ẹ̀kọ́. Nítorí náà Jésù dá wọn lóhùn, ó sì wí pé ẹ̀kọ́ mi kì í ṣe tèmi, bí kò ṣe ti ẹni tí ó rán mi. Bí ẹnikẹ́ni bá fẹ́ láti ṣe ìfẹ́ rẹ̀, yóò mọ̀ ní ti ẹ̀kọ́ náà, bí ìbá ṣe ti Ọlọ́run tàbí bí èmi bá sọ ti ara mi. Ẹni tí ń sọ ti ara rẹ̀ ń wá ògo ara rẹ̀, ṣùgbọ́n ẹni tí ń wá ògo ẹni tí ó rán òun li olóòótọ́, kò sì sí àìṣòdodo nínú rẹ̀. Mósè kò há fi òfin fún yín, kò sí ẹnikẹ́ni nínú yín tí ó pa òfin náà mọ́. Èéṣe tí ẹ̀yin fi ń wá ọ̀nà láti pa mí? Ìjọ ènìyàn dáhùn, wọ́n sì wí pé, ìwọ li ẹ̀mí èṣù, ta ni ń wá ọ̀nà láti pa ọ́? Jésù dáhùn, ó sì wí fún wọn pé, kìkì iṣẹ́ àmì kan ni mo ṣe, ẹnu sì ya gbogbo yín. Nítorí èyí ni Mósè fi ìkọlà fún yín, kì í ṣe nítorí tí í ṣe ti Mósè, ṣùgbọ́n ti àwọn bàbá. Nítorí náà ẹ sì ń kọ́ ènìyàn ní ilà ní ọjọ́ ìsinmi. Bí ènìyàn bá ń gba ìkọlà ní ọjọ́ ìsinmi, kí a má bàa rú òfin Mósè, ẹ hà ti ṣe ń bínú sí mi, nítorí mo mú ènìyàn kan lára ṣáṣá ní ọjọ́ ìsinmi. Ẹ má ṣe ìdájọ́ nípa òde ara, ṣùgbọ́n ẹ má ṣe ìdájọ́ òdodo. Nígbà náà ni àwọn kan nínú àwọn ará Jerúsálẹ́mù wípé, ẹni tí wọ́n ń wá ọ̀nà àti pa á kọ́ yìí, sì wò ó ń sọ̀rọ̀ ní gbangba, wọn kò sì wí nǹkan kan sí i. Àwọn olórí hà mọ̀ nítòótọ́ pé èyí ni Kristi náà, ṣùgbọ́n àwa mọ ibi tí ọkùnrin yìí gbé ti wá. Ṣùgbọ́n nígbà tí Kristi bá dé, kò sí ẹni tí yóò mọ ibi tí ó gbé ti wá. Nígbà náà ni Jésù kígbe ní tẹ́ḿpìlì bí ó ti ń kọ́ni wípé, ẹ̀yin mọ̀ mí, ẹ sì mọ ibi tí mo ti wá. Èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n olóòótọ́ ni ẹni tí ó rán mi, ẹni tí ẹ̀yin kò mọ̀. Ṣùgbọ́n èmi mọ̀ ọ́, nítorí pé lọ́dọ̀ rẹ̀ ni mo ti wá, òun ni ó sì rán mi. Nítorí náà wọ́n ń wá ọ̀nà àti mú un, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e, nítorí tí wákàtí rẹ̀ kò tíì dé. Ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn sì gbà á gbọ́, wọ́n sì wí pé nígbà tí Kristi náà bá dé, yóò há ṣe iṣẹ́ àmì ju wọ̀nyí lọ tí ọkùnrin yìí ti ṣe. Àwọn Farisí gbọ́ pé ìjọ ènìyàn ń sọ nǹkan wọ̀nyí lábẹ́lẹ̀ nípa rẹ̀. Àwọn Farisí àti àwọn olórí àlùfáà sì rán àwọn oníṣẹ́ lọ láti mú un. Nítorí náà Jésù wí fún wọn pé, níwọ̀n ìgbà díẹ̀ sí i ni èmi wà pẹ̀lú yín, èmi ò sì lọ sọ́dọ̀ ẹni tí ó rán mi. Ẹ̀yin yóò wá mi, ẹ̀yin kì yóò sì rí mi, àti ibi tí èmi bá wà, ẹ̀yin kì yóò lè wá. Nítorí náà ni àwọn Júù ń bá ara wọn sọ pé, níbo ni ọkùnrin yìí yóò gbé lọ tí àwa kì yóò fi rí i? Yóò há lọ sáàrin àwọn Hélénì tí wọ́n ń fọ́n káàkiri, kí ó sì máa kọ́ àwọn Hélénì bí? Ọ̀rọ̀ kí ni èyí tí ó sọ yìí? Ẹ̀yin ò wá mi, ẹ kì yóò sì rí mi, àti ibi tí èmi bá wà, ẹ̀yin kì yóò lè wá. Lọ́jọ́ ìkẹyìn tí í ṣe ọjọ́ ńlá àjọ, Jésù dúró, ó sì kígbe wípé, bí òǹgbẹ bá ń gbẹ ẹnikẹ́ni, kí ó tọ̀ mí wá, kí ó sì mu.
ẹnikẹ́ni tí ó bá gbà mí gbọ́ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, láti inú rẹ̀ ni odò omi ìyè yóò ti máa ṣàn jáde wá. Ṣùgbọ́n ó sọ èyí ní ti ẹ̀mí tí àwọn tí ó gbà á gbọ́ ń bọ̀ wá gbà, nítorí a kò tí ì fi ẹ̀mí mímọ́ fúnni, nítorí tí a kò tí ì ṣe Jésù lógo. Nítorí náà nígbà tí ọ̀pọ̀ nínú ìjọ ènìyàn gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, wọ́n wí pé, lóòótọ́ èyí ni wòlíì náà. Àwọn mìíràn wí pé èyí ni Kristi náà. Ṣùgbọ́n àwọn kan wí pé, kí n la, Kristi yóò hà ti Gálílì wá bí? Ìwé mímọ́ kò hà wí pé Kristi yóò ti inú irú ọmọ Dáfídì wá, àti Bẹ́tlẹ́hẹ́mù ìlú ti Dáfídì ti wá. Bẹ́ẹ̀ ni ìyapa wà láàrin ìjọ ènìyàn nítorí rẹ̀. Àwọn mìíràn nínú wọn sì fẹ́ láti mú un, ṣùgbọ́n kò sí ẹnìkan tí ó gbé ọwọ́ lé e. Nítorí náà àwọn oníṣẹ́ padà tọ̀ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá, wọ́n sì wí fún un pé, èéṣe tí ẹ̀yin kò fi mú un wá? Àwọn oníṣẹ́ dáhùn wípé kò sí ẹni tí ó lè sọ̀rọ̀ bí ọkùnrin yìí rí. Nítorí náà àwọn Farisí dá wọn lóhùn wípé, a hà tàn ẹ̀yin jẹ pẹ̀lú bí? Ó hà sí ẹnìkan nínú àwọn ìjòyè tàbí àwọn Farisí tí ó gbà á gbọ́. Ṣùgbọ́n ìjọ ènìyàn yìí tí kò mọ òfin di ẹni ìfibú. Níkódémù sì wí fún wọn pé ẹni tí ó tọ̀ Jésù wá lóru, ó jẹ́ ọ̀kan nínú wọn. Òfin wá ń ṣe ìdájọ́ ènìyàn kí ó tó gbọ́ ti ẹnu rẹ̀ àti kí ó tó mọ ohun tí ó ṣe bí. Wọ́n dáhùn, wọ́n sì wí fún un pé, ìwọ pẹ̀lú ń ṣe ará Gálílì ń dán, wá kiri kí o sì wò ó, nítorí kò sí wòlíì kan tí ó ti Gálílì dìde. Wọ́n sì lọ olúkúlùkù sí ilé rẹ̀.